aráalé orúkọ tèmi ò mà yí padà èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìfẹ́ olúwa ọmọ Yewùmí ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ibi wọ́n gbé ń jẹ kàkán tó mú kan yangan èmi lọ́mọ alápà ọmọ ní ẹjọ́ mi ìjẹ ọmọ èjì aṣọ ẹ̀mí ìwù kan ṣe bó lè wọ̀ mí ò mú ojú mi ròde torí òun kíra rẹ ni o ló ṣe jẹ́ kémi náà wò èmi náà sì kíra mi délédélé èmi lọ́mọ ajagungbádé onídùúgbé bẹ́ẹ̀ ni ibi wọ́n gbé fògbókògbó orí afẹ́fẹ́ ló jẹ́ ajẹ́ndé adéwà kí tó bínú tán. Atúnkì ń kàbọ̀ sákọ̀tún ètò ìmọ̀lẹ́wà lórí ìkànnì Sweet 107.1 FM ní ìpínlẹ̀. Ẹ wò gbogbo aráalé ẹ wá nǹkan fìdílé torí pé ìtàn bí ọ̀bọ ṣe jọ ènìyàn tó fa apá kan jọ èèyàn tó fa apá kan jọ ẹranko láwọn máa sọ. Inú ìtàn wọn rè. Bẹ́ẹ̀ ni wàá lọ àpagbè. Kò sí wàhálà. Ẹ wò gbogbo aráalé ní ìgbà kan ní ìlú Ilé-Ifẹ̀ àwọn ènìyàn àti ọ̀bọ ni wọ́n dìjọ ń gbé. Èyí dífá fún pé àwọn ènìyàn á máa ṣọdún wọ́n á máa ṣàjọyọ̀ ṣùgbọ́n wọn kì í pe àwọn ọ̀bọ. Wọ́n máa ń ṣọdún eégún ní gbogbo ọdún. Bọ́n bá ti ń ṣọdún eégún yìí àwọn ọ̀bọ á máa wò wọ́n lókèrè pé àwọn ènìyàn yìí mà wá burú o ènìyàn níkà wọn ò pè wá mọ́ wọn torí pé kí ni wọn ò jọra wọn ẹranko ni wọ́n. Lọ́jọ́ kan wọn ò lè mú ẹ̀dùn ọkàn yìí mọ́ra mọ́ wọ́n pera jọ wọ́n ní kí ló kù táwọn á ṣe. Ní gbogbo wọn bá gbìmọ̀ pọ̀ wọ́n pinnu láti rán ẹ̀dùn lọ sí ọ̀dọ̀ Olódùmarè pé kí ẹ̀dùn kó lọ bá wọn béèrè kó lọ sọ ẹ̀dùn ọkàn àwọn yìí kó lọ sọ fún Elédùmarè kí Olódùmarè lè ṣe kí ni kó lè gbọ́ ẹ̀bẹ̀ àwọn bóyá Olódùmarè yóò tara bẹ́ẹ̀ ṣàánú àwọn náà bí àwọn náà ṣe di ènìyàn. Ní báyìí ni ẹ̀dùn ó lọ bá Elédùmarè. Lóòótọ́. Bẹ́ẹ̀ ni ó bẹ Elédùmarè ó ní Elédùmarè dákun dábọ̀ ṣàánú àwa náà báwo ló ṣe lè bá wa ṣe káwa náà dé èèyàn káwa náà lè ṣe bí ẹgbẹ́ ṣe ń ṣe ní Ilé-Ifẹ̀ ní ìlú Ilé-Ifẹ̀ kádìjọ máa ṣe bó ṣe yẹ kádìjọ máa ṣe ọdún bó ṣe yẹ àti bó ṣe tọ́ àti ohun mìíràn bẹ́ẹ̀ lọ. Ní Elédùmarè bá sọ fún wọn wípé kò sí ṣíṣe kò sáìṣe kí wọ́n fọkàn balẹ̀ òun ó ràn wọ́n lọ́wọ́ pé tó bá ti di ọjọ́ keje kí wọ́n lọ sí orí òkè kí wọ́n lọ dúró sí orí òkè ó wá fi ìkankan sí i ó sọ fún wọn wípé oòrùn kò gbọ́dọ̀ wọ̀ bá wọn ní ilé kí wọ́n ti jí bọ́ sí orí òkè wípé òun Olódùmarè yóò yọ sí wọn. Ẹ̀dùn délé ó sọ fún àwọn ọ̀bọ ẹgbẹ́ rẹ̀ tó kù ó ní báyìí ni Elédùmarè sọ wípé ní ọjọ́ kejì òní ká lọ sí orí òkè ká lọ dúró nítorí wípé òun adẹ́dà àti aṣẹ̀dá àwọn òun ò yọ sí wọn yóò sì ràn wọ́n lọ́wọ́. Inú gbogbo àwọn ọ̀bọ yìí máa dùn inú wọn dùn wọ́n ń ṣàjọyọ̀ inú wọn dùn. Ìgbà tó di ọjọ́ kẹfà ni wọ́n ti kóra wọ́n ti gbìmọ̀ pọ̀ wọ́n kúrò nílùú pẹ̀lú orin ìlú ohun ìdùnnú wọ́n kọ́ tí dání wọ́n ṣàjọyọ̀ wọ́n ń jó gbogbo ènìyàn tó ń pàdé lọ́nà ni wọ́n ń sọ fún wípé ìgbà tá ó bá padà dé àwa náà ti dára yín torí wípé kí ni gbogbo ń tẹ̀ ń fojú wa rí òótọ́ gẹ. Wọ́n bá ń kọrin lọ báyìí ni wọ́n ṣe ń kọrin náà Olúwafẹ́mi bí bá ti ń kọ a ó dènìyàn lóní ìwọ ṣàti a ó dènìyàn lóní a ó dènìyàn lóní ọ̀bọ àdènìyàn lóní ọ̀bọ àdènìyàn lóní ẹ̀dùn àdènìyàn lóní a ó dènìyàn lóní àwọn ó dènìyàn lóní a ó dènìyàn a ó dènìyàn lóní dènìyàn. Báyìí ni wọ́n ṣe ń kọrin lọ inú wọn ń dùn ayọ̀ wọn ń kún ara wọn ń já gágá pé Elédùmarè ti sọ̀rọ̀
b'Elédùmarè bá sì sọ̀rọ̀ bàbá ńlá kù ta ló tó bẹ̀ tí ó yí padà kò tí ì sí. Báyìí ni wọ́n gbéra náà ń yọ̀ nínú wọn ń dùn náà ń yọ̀ náà ń kọrin náà ń jó. wọ́n á sì máa fò sókè. wọ́n á máa fò sókè. wọ́n á máa fò mọ́gi. ẹ mọ̀ sí ọ̀bọ. Ilé Ifẹ̀. Ṣùgbọ́n ìgbà tó di alẹ́ ọjọ́ kẹfà yẹn náà wọ́n sì wà lórí ìrìn tí wọ́n lọ sí orí òkè. Ilẹ̀ ṣú bá wọn. Ó ti rárá ó rẹ̀ wọ́n wọ́n wò pé kí àwọn sùn díẹ̀ káwọn tó máa tẹ̀síwájú nínú ìrìn àjò àwọn. Lọ́gán tí wọ́n sùn gbàgbéra tó ṣe wípé Elédùmarè ó ti kì wọ́n nílọ̀ wípé oòrùn ò gbọ́dọ̀ wọ̀ àbí oòrùn ò gbọ́dọ̀ tí ì ràn kò sì gbọ́dọ̀ tí ì wọ̀ débi wípé kẹ́ ẹ tó lẹ́ dé orí òkè ẹ lọ ní àfẹ̀mọ́jú. Bó bá ní kéèyàn lọ bìkan ní àfẹ̀mọ́jú yẹn túmọ̀ sí pé bóyá aago 4 òwúrọ̀ ní àfẹ̀mọ́jú ní kùtù àì náà bá sùn. Ṣùgbọ́n fún ìyàlẹ́nu wọ́n ti sùn gbàgbé aago. Ìgbà tán máa fi jí òòrùn ti ràn. Òòrùn ti ràn. Ó dùn wọ́n ṣùgbọ́n wọ́n ṣàsáré lọ wọ́n sáré kan tó ìgbà tán fi dórí òkè. Òróró Ọlọ́run ti fi Olódùmarè ti fi òróró sílẹ̀ fún wọn. Òróró tí yóò sọ wọ́n dènìyàn. Nínú ìkòkò ni Elédùmarè bá wọn fi òróró yẹn sí. Ṣùgbọ́n bí òòrùn yẹn ṣe ràn òòrùn ti ń lá òróró ó ń pọ́n lá ní Fẹ́mi ó ń pọ́n òróró yẹn lá ó pọ́n lá ó ti ń pọ́n ló ti ń gbẹ. Kò sí nǹkan kan tán fẹ́ ṣe ó dùn wọ́n ṣùgbọ́n oníkálukú wọ́n bẹ̀rẹ̀ sí ní fọwọ́ ba òróró wọ́n fi ń wọ́ ojú wọ́n fi ń wọ́ ọwọ́ wọ́n fi ń wọ́ ẹsẹ̀. Kò dé gbogbo ara wọn mọ́ kò dé gbogbo ara wọn torí pé kí ni òróró yìí ó ti ń gbẹ nítorí òòrùn tó ti ràn. Báyìí ni kò pẹ́ ìgbà tí wọ́n di pé wọ́n ṣáà ń ṣe kò ká wọn lára mọ́ ni Elédùmarè bá yọ sí wọn. Olódùmarè sọ pé ẹ̀yin ọmọ ẹ̀dá ènìyàn ẹ̀yin ọmọ adáríhurun kí ló dé tá a bá sọ nǹkan fún yín ẹ rí i dájú wípé ẹ tẹ̀lé ìlànà àti àṣẹ èyí tí Ẹlẹ́dàá yín ti pàṣẹ fún yín. Ṣùgbọ́n ìjẹníyà tí Olódùmarè fún wọn ni wípé torí wípé wọn ò mú ọ̀rọ̀ òun ṣẹ wọn ò tètè débi bóun ṣe ní kí wọ́n dé pé ìjẹníyà wọn ni pé wọ́n á máa lọ bẹ́ẹ̀ yẹn ojú ti yí padà dènìyàn orójú nìkan ni wọ́n rí fòróró ra wọ́n fi ra ọwọ́ wọ́n fi ra ẹsẹ̀ ló bá ti yíra padà lójú ẹsẹ̀ ó ti dènìyàn. Ṣùgbọ́n àwọn ẹ̀yà ara ọ̀bọ tó kù tí kò dènìyàn wọn ò rí òróró yẹn wọn ò rí fi pa torí pé òòrùn ti lágbẹ. Báyìí ni ọ̀bọ ṣe di apá kan ènìyàn apá kan ẹranko. Ẹ wo bí ẹ̀kẹ́ mi ò bá dún tí ò ró lẹ́ẹ̀mẹ́ta bí ò bá ró lẹ́ẹ̀mẹ́ta á jẹ́ pé irọ́ ni mo pa ṣùgbọ́n tó bá ró ẹ gbóṣùbà kẹ́ ẹ sọ pé dànsákì ẹ máa gbọ́. Ó rọ̀ àbí òró? Ó rọ̀ dáadáa. Ó rọ̀ àbí òró? Ẹ̀kẹta ní ìgbẹ́ àkì í ṣeré o. Ó rọ̀ àbí òró? Ẹ̀kẹ́ mi náà ti tèmi. Mo lù lẹ́kẹ̀ẹ́. Ìfẹ́ ṣe. So ó jẹ́ wípé òtítọ́ ni mo sọ. Báyìí ṣáà ni ọ̀bọ ṣe di apá kan ènìyàn apá kan ẹranko. Kò ní jù báyìí lọ lórí àlọ́ àpamọ̀.